Assalamualaikum warahmatullahi wabarakatuh. Mo ti wà pẹ̀lú bàbá mi Sheikh Ajíṣafẹ́ Ridwanullah Afanla the Light. Bàbá, assalamualaikum sir. Wa alaikum salam. Ajabe wasi. Bàbá. Níbẹ̀. Alhamdulillah. Bó tilẹ̀ jẹ́ pé a ti ń gbìyànjú àti rí yín bá yín sọ̀rọ̀. Alhamdulillah pé aláǹfààní àti bá yín sọ̀rọ̀ lẹ́nu. Bàbá, a ti ń gbọ́ awuyewuye káàkiri níta program tó ń bọ̀ lọ́nà fún ti àjọ̀dún ìdúpẹ́ ìkọkànlá. Bó tilẹ̀ jẹ́ pé a ti ń sọ lórí rédíò àti tẹlifíṣàn, àwọn èèyàn ti ń gbọ́. Ṣùgbọ́n bàbá, Al-Amin As-Salatu Prayer Group Society of Nigeria, AMSIN, ìjọ tí àwọn èèyàn ti mọ̀ káàkiri gbogbo àgbáyé ni. Bàbá, ní ṣókí, mo fẹ́ kẹ́ bá àwọn èèyàn wa sọ nípa ìjọ AMSIN. Ní ṣókí, kí ni nǹkan tí ó bí AMSIN? Kí ni ìtumọ̀ AMSIN? Níbo la ti bẹ̀rẹ̀? Ní ṣókí. Well, alhamdulillahi rabbil alamin. Ọpẹ́ ni fún Ọlọ́run. Mo dey appreciate oore ọ̀fẹ́ tí ẹ gbé wá fún mi ní ẹni. So kí Ọlọ́run aláàánú jùlọ kí ó máa padà lẹ́yìn gbogbo wa. So alhamdulillahi rabbil alamin. So oore ọ̀fẹ́ tí ẹ gbé wá fún mi léni, inú mi dùn púpọ̀ ní orí ẹ̀. Kọ́lọ́ kó dẹ̀ máa padà ní lẹ́yìn wa. N tí ẹ béèrè, AMSIN, ìtumọ̀ AMSIN, Alul Amin ni àwọn ará ilé olùfọkànbalẹ̀ nínú Ọlọ́run. Ó ní AMSIN, ó ní Al-Amin As-Salatu Prayer Group Society of Nigeria. Ìfọkànbalẹ̀ ni ó wà ńbẹ̀, kọ́lọ́run kó má yọ ìfọkànbalẹ̀ kúrò nínú ayé ẹnì kọ̀ọ̀kan wa. Orúkọ AMSIN nìyẹn. Nǹkan tó bí AMSIN, ìpè Ọlọ́run tó pè mí, òun ló bí AMSIN, tí ẹ̀mí Ọlọ́run dẹ̀ darí mi láti lọ dá ìjọ àsàlátù náà sílẹ̀ pẹ̀lú ìkúnwọ́ àwọn ẹni Ọlọ́run tí Ọlọ́run lò láti jẹ́ ká tètè mọ̀ pé àsìkò ìpè Ọlọ́run ni ó tó. So kò jù bẹ́ẹ̀ náà lọ. Then lórí program tí ẹ wá sọ̀rọ̀ pé tí ó ń bọ̀ tó ti káàkiri ayé, òun náà ni àjọ̀dún tí a máa ń ṣe ní ọdọọdún. We call it annual Thanksgiving. So gbogbo àwọn activities tá a bá ti ń bá bọ̀ for the year, ọba tó ṣàánú wa tó jẹ́ kó ṣeé ṣe. So ó di dandan ká kójọpọ̀ tọ́dún máa parí láti lè fi dúpẹ́ fún Ọlọ́run. Nínú Thanksgiving day yẹn, òun náà ni a tún máa ń ṣe àfihàn ìdúpẹ́ fún gbogbo àwọn èèyàn tí wọ́n ti ṣe dáadáa fún ìjọ one way the other. Ẹlòmíì owó tó ní ó ń lọ sínú ìjọ, ẹlòmíì ó ná time ẹ̀ sínú ìjọ. So àfihàn tó bá níwọ̀n ní ṣe ni kò ní dá sí. Ẹlòmíì kò sówó, àmọ́ ń fi rẹ̀ sílẹ̀ láti máa fi ṣe ní tó bá ní lágbára. Wọ́n fẹ́ tún mọ́ṣáláṣí ṣe ni, wọ́n fẹ́ tún toilet ṣe ni, gbogbo nǹkan ni wọ́n ń ṣe. So a máa ń fi àmì ẹ̀yẹ àti ẹ̀bùn láti fi ṣe ìdúpẹ́ fún wọn. Ṣùgbọ́n ilé ló ń ṣẹlẹ̀ nínú Thanksgiving tá a máa ń ṣe. Thanksgiving yẹn máa wáyé ní ti ọdún yìí, ó máa wáyé nínú oṣù tá a wà yìí, on the 13th of December 2025 ní the All Event Center, Adefemi Road, off Command Road, Ìpàjà, Lagos. Ibẹ̀ náà ni a ti máa ṣe. Ó máa bẹ̀rẹ̀ láti aago 10 títí dìrọ̀lẹ́. So gbogbo ẹni tí everybody náà la pè, gbogbo ẹni lólùfẹ́ Afanla the Light, wòlé Ọlọ́run, gbogbo yín la pè kí wọ́n bá ṣe àjọyọ̀ náà lọ́jọ́ kọ́dún náà tí kókó láyọ̀ ká dẹ̀ ṣọ̀pọ̀lọpọ̀ ẹ̀ láyé. Then in a nutshell, AMSIN, we have a weekly activities we run, and we have monthly activities and quarterly activities tí à ń ṣe tí wọ́n jẹ́ program lóríṣiríṣi bẹ́ẹ̀. Our weekly activities is weekly As-Salatu, Sunday As-Salatu from 9:30 a.m. to 12:30 p.m. Also we have a White Wednesday program, so tí a máa ń kójọpọ̀ láti máa fi gbàdúrà. So we call it White Wednesday. Tí gbogbo àwọn èèyàn máa ń wọ aṣọ fún wa sí ibẹ̀ nítorí pé mímọ́ ni
Ọlọ́run ọba. So that one is around 8 a.m. títí di 11 a.m. So oníkálukú á lè ti padà sí ẹnu iṣẹ́. Then our quarterly program tí a ṣe quarterly program yà ṣe máa bẹ̀rẹ̀ ní 2026 ni we call it Tajud, quarterly Tajud, ẹ̀ẹ̀kan ni nínú oṣù mẹ́ta.